Igbeyawo gbajúgbajà òṣèrékùnrin ilẹ̀ wa nì Bọ́láńlé Nínálowó ó mà ti dàrú lónìí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2023 ìní Bọ́láńlé Nínálowó ló mà kéde èyí lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Bẹ́ẹ̀ lọkùnrin náà jẹ́ kó di mímọ̀ pé òun àti ìyàwó àwọn ti pín gààrí o, èyí pé àwọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ló sì ní báyìí ó ti lọ nínú ìrìn àjò ayé tiẹ̀ tóun náà sì ti lọ nínú ìrìn ayé tòun. Bọ́láńlé Nínálowó jẹ́ kó di mímọ̀ wípé láti ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn ìgbéyàwó àwọn ti fẹ́ dàrú, ṣùgbọ́n tó ní àwọn ẹbí ará àti ọ̀rẹ́ wọ́n bá wọn gbé ìgbésẹ̀ láti má ṣe jẹ́ kó dàrú. Bẹ́ẹ̀ lóun náà ń wo tàwọn ọmọ òun láti má ṣe jẹ́ kí ìgbéyàwó òun dàrú, ṣùgbọ́n ní báyìí oní ẹ̀pà kò gbóró mọ́ o, oní gbogbo ìgbésẹ̀ gbogbo ìgbìyànjú táwọn gbé èlò ti já sí pàbó, àti wípé ní báyìí ó dára kí oníkúlùkù kó máa lọ láàyè rẹ̀. Orin bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ gbà nìṣẹ̀lẹ̀ náà fún àwọn ọmọ àwọn, ṣùgbọ́n kò sí tóun lè ṣe, olórin yóò gba kádàrá ni, àti pé àwọn yóò ṣàn sókòtò láti rí i pé ìyà kò jẹ àwọn ọmọ òun àti láti rí i pé àwọn tọ́jú ẹ̀. Ní báyìí lásìkò tí gbogbo èèyàn ń kíra wọn kú ayẹyẹ kú oríire ọjọ́ kìíní ní oṣù ìyí oṣù kẹsàn-án, ìròyìn burúkú ìní Bọ́láńlé Nínálowó ló fi kí àwọn olólùfẹ́ o, tó ti jẹ́ kó di mọ̀ pé ìgbéyàwó òun ó ti dàrú pátápátá báyìí.